bàbá ẹjọ́ ṣe mọ ilé ẹ̀ bàbá jági légbò rádaràda. àbá olúwa jági légbò rẹ̀ tó báyìí. gbèsè ṣe ládùúgbò ló dáa ọmọ yìí dáadáa ọmọ ìyá Bílíkì tẹ fún lóyún jọ́sí ó ti bímọ ọmọ yìí dáadáa ẹ má bínú bàbá. ṣé ẹ fẹ́ jà bẹ́ẹ̀ jà. ìjà kẹ. ẹ jà mọ́ ẹ jà mọ́. mi jà. salamu aleykum. wa aleykum salam barakatuh. ẹ má bínú bàbá kan ni mò ń wá wọ́n ní bàbá jágilégbò àbí kí ló tiẹ̀ pé ó kọ́ rádaràda òun náà bàbá jágilégbò. yóò sí. ẹ jọ̀ọ́ tó tọ́nà bàbá nítorí wọ́n ti ròyìn bàbá yìí fún mi wọ́n ní bó ṣe ń ṣèkà fún arúgbó ló ń ṣèkà fún mi dán nísìnyí èmi gan-an mo bàtẹ́rẹ́ wá mo ti dira wá gidi gan ni mo fẹ́ wá kojú wọn ní ọjọ́ tá a bá rí mi báyìí òun ni bí wọlé mo fẹ́ rí bàbá yẹn báyìí mo fẹ́ ṣù ẹ̀ pẹ́pẹ́ wá àfà lèmi o àfà mi ò dé gbàgbẹ́rẹ́ àfà ọlọ́run ni mí ilé bàbá yẹn gangan ni mò ń lọ bá ẹjọ́ ṣe mọ ilé ẹ̀ bàbá jági légbò rádaràda. àbá olúwa jági légbò rẹ̀ tó báyìí. ẹni jági légbò àwùsùbí láìmínà ṣe ìtọ́ni rọjìm bisimilayi rama. ẹ kà kẹfọwọ́ ẹ̀ bọ́jú. ẹ̀yin náà ó tiẹ̀ da wọ́n ní ọjọ́ tá a bá rí bi òun ni bí wọlé bàbá èní yìí gangan ni máa fẹ́ ní tí ọlọ́run jẹ́ ràn yín. ọlọ́run ìwọ mà ló ní pé tá a bá rí nǹkan tó ga jù wá lọ jù ká ké pè wọ ọlọ́run mo mà sáàdì. ọlọ́run lẹ sáàdì. ọlọ́run kan ṣoṣo bísímìláì àdúrà náà mò ń ṣe bí n ṣe ń lọ ṣọ́ọ̀ṣì jésù kristi ọmọ ọlọ́run ọ̀gá ògo ó kú fún wa òun ló sì kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ muhammad ń gbà ayé ṣàlàlà àlewu àṣàlà òun náà wá ó gbìyànjú ó sì ti lọ àwọn aráalé rẹ̀ ṣe kọ̀ọ́lẹ̀ náà rè. bàbá wọ́n ti kọ̀ yín lẹ̀ in fact gbogbo street ti kọ̀ yín lẹ̀ because òṣì lẹ́ ń ṣe ní àdúgbò yìí ọjọ́ tá a bá dẹ̀ rí ibi òun ni bí ń wọlé ẹni máa kú àtẹni máa pa àtijọ́ pàdé lẹ́ni wọ́n jẹ́ ilẹ̀ máa mi tiẹ̀ lè kú náà because ẹ̀yin lẹ́ máa lulẹ̀ bẹ́ẹ̀ ni èní gangan lè ní í jẹ́. sí wàhálà ẹ fẹ́ bá mi jà. àbá kí n sọ fún yín aṣọ ìjà mi ti fàya. ẹ máa lọ́rọ́ ni o. ó sọ nínú kùránì. ó ní. nínú aya 54 ó ní kúlùn fún manjafáwù wàlẹ̀ tásírí wàlẹ̀ tásírí náà àṣírí ẹ̀kọ́ mi ò ní tú lójú ewé. àṣírí lè tutù. kò sí wàhálà ẹ jẹ́ ń pé ká bẹ̀rẹ̀ tó fẹ́ jà ní. mo fẹ́ jà gangan ni mo múra jà yín wá ní sẹ́ àbájágilégbò. Elédùmarè ọba nígbà tí n bá rí wàhálà kí n ké pè ọ́ ìwọ lọ́ba àná ìwọ lọ́ba òní ọba ọ̀làjọ fún mi lẹ́gbàá. ṣé fẹ́ bẹ̀rẹ̀ ìjà báyìí. no ẹdú bàbá ẹdú ẹni sùúrù. mo dúró mi ò bẹ̀rẹ̀. kò yé mi ṣé ẹ kọ̀máǹdì ẹ̀ nàbọ̀ wá fún yín. bẹ́ẹ̀ bá ṣe sọ. ẹ̀yin ni jágilégbò. ẹ kà èmi rè èmi ò ṣàkan ṣoṣo tó ń bọ yín. ẹni sùúrù someone cannot play with you. mi ò bá yín jà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ jà mo sọ fún yín mo láṣọ ìjà mi ti fàya. ẹlẹ́ ń bínú mo ní kẹrin ọlọ́run ní jẹ́ mi rogun ìbínú tẹ́ fẹ́ jà ní ẹgbàá rè ká ẹjọ́ bẹ̀rẹ̀. ẹni sùúrù bàbá ẹ jókòó padà. bẹ́ẹ̀ ṣe ń ṣe ládùúgbò ló dáa. ọmọ yìí dáadáa ọmọ ìyá Bílíkì tẹ fún lóyún jọ́sí ó ti bímọ ọmọ yìí dáadáa ẹ má bínú bàbá. ṣé ẹ fẹ́ jà bẹ́ẹ̀ jà. ìjà kẹ. ìjà mọ́. ìjà bàbá. God have mercy upon us.